Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bẹ́ẹ̀ ni o, ẹ̀yin Muslim brothers and sisters mi àtàwọn fans mi tí ò kìí ṣe Muslim. Mo kí gbogbo yín ẹ kú èní. Ṣáwọ̀ ẹ̀dẹ̀ ń lọ bẹ́ẹ̀ ni ẹ rí pé olódó ló bá délé mi ò gúnyán. Mi ò gúnyán o. Before I move further, please kindly subscribe and give my video a thumbs up and please share. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni. Ẹ fi Ramadan yín kẹ́ fi ṣe gift fún mi, kẹ́ máa bá mi share videos mi. Thank you. Kí ni mo mú wá fún yín lénìí? Hausa Lectus Salad. Bẹ́ẹ̀ ni àwọn lettuce tó ń jẹ ní up north. Táwọn ọmọ ẹ mọ̀ káwọn ọmọ làm on the north wọ́n mọ àwọn Hausa wọ́n ní kọ́tà pé ní strength yìí. Òun ni mo mú wá fún yín lénìí. Salad wọn ó dẹ̀ wà very nourish. Exactly. So òun lè máa fi ṣénu ní èyí. Ẹ má jà mí yàn, yes òun ni kẹ́ fi ṣénu lénìí. So kí ni mo kọ́kọ́ ń ṣe? Tẹ́ bá notice ẹ lè lo kúlíkúlí, ẹ dẹ̀ lè lo ẹ̀pà. Ẹ dẹ̀ lè lo méjèèjì but ẹ̀pà lè mí yàn láàyò very fresh groundnut. Mo ti ń gún lọ kí má bàa gba àkókò yín jìnnà. Ṣé mọ̀ pé recipe Ramadan yìí mi ò sábà torí mo mọ̀ pé àkókò ni. So òun lélẹ̀ ẹ máa gún ó máa kúnná dáadáa. Tó bá jẹ́ blender yín máa ń ṣe kínní ẹ lè sáré blend ẹ kó ṣe but èmi fẹ́ lọ traditional mo ṣe like kí n gún fúnra mi lélẹ̀ kò dẹ̀ lé just. I started going traditional way tí mo sọ. Mo máa ń like tí mo bá ń jẹ kí n tún máa gbé ẹ̀pà. That's why I said fresh groundnut. Tó bá yẹ kúlíkúlí náà mo rà mi ì fẹ́ kó gún kó kúnná bẹ́ẹ̀ but ẹ jẹ́ kó kúnná tó bá jẹ́ pé báyìí lè ṣe fẹ́ all well and good ni. So ní báyìí ó ti gba preference consistency tèmi fẹ́ òun lélẹ̀. Ẹ ti rí kò kúnná jù kò dẹ̀ something like this. Mo sì máa gún sí anyways. So ní nǹkan tí máa fi sí next ni ata gúngún. Ẹ máa ní irú salad olè yes wọ́n ń jẹ dáadáa ó dẹ̀ ń ṣara lórí dáadáa. Lectus salad là ń pè so ata gúngún ni tẹ́ bá ṣe ń jẹ ata sí kẹ̀dá sí. So ẹ tún ṣe kí ni ẹ gún mọ́. So ṣe ti rí pé ó ti kúnná bí mo ṣe ní mo ṣe fẹ́ lélẹ̀. Now òun lélẹ̀ seasoning lélẹ̀ ẹ máa fi seasoning sí. Ẹ mọ̀ pé àwọn Hausa máa ṣe ń jẹ àwọn ń jẹ seasoning dáadáa so ẹ má dẹ̀ jẹ́ kó já o. So you can go ahead to add little salt but seasoning tèmi lò yìí salt ẹ̀ ó ti dà ṣé you get so tẹ́ bá dẹ̀ máa lo salt ẹ jẹ́ kó jẹ́ kínkínní ẹ má yẹ kó lọ já. So seasoning yẹn lè báyìí. So ní báyìí a ṣe kí ni àgbésẹ́gbẹ̀ ẹ jẹ́ kí n wá sáré chop lettuce la sharp. Mo ti ṣan lettuce mi ẹ make sure pé kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní grate lettuce kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní chop ẹ lẹ́tí ṣan dáadáa ṣó ti yé yín. Ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń gé ugu something like that so ẹ má yẹ kó tóbi jù kó dẹ̀ máa kéré jù. Ẹ ti rí ẹ kò lọ sọ́dọ̀ àwọn Hausa tó ń ta veggies or anybody tó bá ń ta veggies mọ́ ẹ lọ ra lectus lórúkọ ewé tí mò ń gé yìí. Ẹ rí bí mo ti gé lectus báyìí ẹ ti rí so kẹ́ make sure pé ẹ ṣàn dáadáa mo ti ṣàn kí n tó bẹ̀rẹ̀ sí ní gé. So now nǹkan tá a fẹ́ ṣe next kò gbariwo lọ rárá màá dáa so ẹ lè rí dáadáa ẹ ti rí. So ẹ̀pà seasoning àti ata gúngún tá gún yẹn òun lélẹ̀ ẹ wá ṣe kí ni ẹ dà sí generously ẹ má ṣe ṣàrùn ẹ rárá. Ṣé ti rí báyìí ẹ máa wá ṣe kí ni ẹ máa mú fresh tomatoes
mi ò ń jẹ tomatoes nínú ilé but ẹ bá wà pé ẹ kì í jẹ pé ẹ really like fresh line ẹ jẹ́ kó jẹ́ díẹ̀ ìwọ̀ntúnwọ̀nsì náà. èmi náà fancy fresh tomatoes bẹ́ẹ̀ yẹn but on lele ṣóyè máa wá mú onions kí tiẹ̀ tó lọ́ wò fún yín kí n tó mix ẹ̀ fún yín ṣẹ́yìn náà rí pé ó fine báyìí so a máa wá mix ẹ̀ dáadáa yékéyéké máa rọra ta òróró tíntínní sí ni àwọn míì ń lo òróró àwọn míì ò dẹ̀ kí ń lo bọ̀ tíntínní ilé tó dáa máa lọ zẹ̀rẹ̀ ọmọ ayé kan náà ò jù báyìí náà lọ so kẹ́ make sure pé ẹ mix ẹ̀ thoroughly ẹ lè serve ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ kẹ́ jẹ ó yé ẹ dẹ̀ rọra gbé sínú fridge máa advice pé bóyá tẹ́ bá ti fẹ́ ṣìnú bóyá maybe like 10 or 15 minutes so kẹ́ tó break kẹ́ ṣí kẹ́ wá ra gbé sínú fridge ọmọ àbẹ́ẹ̀ rí báyìí òun lélẹ̀ kò nira rárá lettuce salad wa ó ti ṣe kí ni ó ti délẹ̀ because I'm an advocate of onion màá fi rọra fi onion màá rọra garnish ẹ̀ báyìí so you can do you ẹ̀dẹ̀ lè tún mú fresh tomato kẹ́ra garnish ẹ̀ báyìí tọ́ àní rí jù báyìí lọ ẹ ti rí nǹkan tí mo gbé wá fún yín ní èní òun nìyẹn o which is our Lectus salad. Please recreate it. Tẹ́ bá dẹ̀ ti recreate ẹ kàn máa recreate ẹ lásán ẹ make sure pé ẹ jẹ tẹ́ bá dẹ̀ ti jẹ kẹ́ jẹ́ kí ẹ fún mi lábọ̀ bó ṣe ṣe lára yín. Ṣé mo pé nǹkan tá à ń sọ nínú Ramadan recipe mi ni pé kí ara wa kó ṣe kí ni kó jọ̀lọ̀ dáadáa káwọn míì tó gbàwẹ̀ kọ́ máa bi wá pé ṣé o ṣúọ̀ pé ò ń gbàwẹ̀ àbí ò gbàwẹ̀. Please recreate it and kindly share my video. Ramadan Karen.